Splendid Cartoon Yorùbá. Ẹ kú dédé ìwòyí ẹ̀yin aráalé. Èyí ni ìròyìn pàjáwìrì tí ó ń wá sí etí ìgbọ̀nyín láti iléeṣẹ́ Ṣèké Ṣáájò òpópónà Ṣọmọlọ́yọ̀ké ní ìlú Èkó. Ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ lónìí lórí pópónà márosẹ̀ ní ìlú Èkó. Ọkọ̀ àjàgbé ńlá kan ni ó kọlu ọkọ̀ èrò tí ó sì fa ìpàdánù ẹ̀mí. Ènìyàn mẹ́ta ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí àwọn bíi 12 fi ara pa yánnayànna tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ti ìjọba lágbègbè náà. Wàyí o, gómìnà wa ti ṣe ìlérí láti fún àwọn ẹbí olóògbé kọ̀ọ̀kan ní mílíọ̀nù 5 náírà láti fi ìkẹ́dùn wọn hàn sí ìṣẹ̀lẹ̀ ńlá abi náà. Mílíọ̀nù 5 tán. Ààrẹ jù báyìí lọ lónìí lórí ìròyìn pàjáwìrì. Ẹ̀yin awakọ̀, ẹ máa ṣe jẹ́jẹ́ lórí òpópónà. Ẹ yé mu jẹ̀dí kí ẹ tó wakọ̀. Elédùà á máa ṣọ́ wa o. Arákùnrin, kí ló ṣe ń bí? Wo, wọ́n ti kà wá o, wọ́n wá dá wa lálẹ́ o. Ẹ fi ara balẹ̀, wọ́n sì máa tún wa kà. Kí ló dé? Ariwo yìí ti ń pọ̀ jù ọ́. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́gbẹ́.